júbà fún Ọlọ́run ọba ọ̀gá ògo, ọba atẹ́rẹrẹ kárí ayé, àrí ìró àlá, bàbá tí ń ṣe bàbá fún gbogbo ẹni tí ò ní bàbá, kábíyín ò sí. Adédoyin Kúkọ̀yí lórúkọ mi. Èmi lọmọ olómi méjì, ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan, ìkan mímu ìkan àìmú, ọmọ aládé mẹ́rìndínlógún, èmi lọmọ àròbí, ọmọ àtòrì. Mo kí yín káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo àwọn tí wọ́n bá wa lálejò wọ́n láti jẹ́ ẹni tí igba ojú mọ̀. Ìkànnù wọn ni àgbàlálejò lénìí, ògbóǹtarìgì òṣèré, òun ni a mọ̀ wọ́n sí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti fẹ́ mọ̀ wọ́n ọjọ́ ti pẹ́. Àwọn ìbéèrè wà tá a fẹ́ bi wọ́n o. Ẹ wò ẹ ṣáà wá nǹkan fìdílé, ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò tèní torí ẹ mọ̀ pé àròjọ́ mú solókùn. Àlejò mi ẹ máa wọlé bọ̀, ẹ jẹ́ a bẹ̀rẹ̀ ètò ní kíá. Fẹ́ sí gan ni àbí bẹ́ẹ̀ kọ́. Ṣé mo lè jókòó? Ẹ jókòó, ẹ jókòó. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ bàbá wa. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ jókòó pẹ̀lú. Ẹ jẹ́ kan nínú àwọn òṣèré tó jẹ́ pé nígbà tá a wà ní píníṣí a máa ń nífẹ̀ẹ́ sí àti máa wò. Ọlọ́run á túbọ̀ jẹ́ kí àgbà yín kó túbọ̀ dalẹ̀ o. Ẹ ní dàgbà àyà, ẹ ní dàgbà òṣì, pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Mo fẹ́ kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín lè. Mo kí gbogbo lé o, ṣàlàáfíà la bá yín. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ fi ń gbọ́ wá ò ní dì. Mo dẹ̀ kí ilé yìí náà, ilé iṣẹ́ yìí ò ní jóná o, òkè òkè lẹ́ẹ̀ máa lọ o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ta ni bàbá wa tó jókòó sí iwájú mi gan? Ẹ ṣe Yẹmí Rẹ̀mí ni wọ́n ń pè é, ṣùgbọ́n orúkọ yẹn Yẹmí Akírẹ̀mí ni. Àwọn òyìnbó náà sọ di kékeré bẹ́ẹ̀ yẹn nígbà tí wọ́n lè máa wọ́n ń pè ní Yemai Remai. Yemai Remai, Yẹmí Rẹ̀mí, wọ́n kàn sọ pé káwọn yọ akí yẹn kúrò. So Yẹmí Akírẹ̀mí ni, ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ mí sí Yẹmí Rẹ̀mí. Rẹ̀mí, bàbá wa ọmọ bíbí ìlú wo ni? Ẹ ṣe ara Aké ni mí, ara Aké Màjó. Màjó gbẹrú màjó gbẹ̀kọ, ẹrú ní sí ni ẹ̀kọ́ kìí sí ni. Ẹ̀gbá ni mo ti wá, Ẹ̀gbá wa, Abẹ́òkúta. bẹ́ẹ̀ ni. Kékeré yín báwo ni ó ṣe lọ? Àwọn iléèwé wo lẹ lọ? Àwọn ibo lẹ dàgbà sí? Ṣó níṣẹ́ ẹ̀mí ìtẹ́ ẹ̀kọ́? Báwo ni ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀? Ẹ jẹ́ àmúlẹ́yọ kọ̀ọ̀kan àwọn iléèwé tẹ́ lọ. Ẹ ṣe. Lákọ̀ọ́kọ́ mo lọ sí, nígbà yà máa ń ka class 1 class 2. Mo kà yẹn ní St. Paul's Primary School lébùté Mẹ́ta. Àwọn obìnrin wa náà ń pè ní Mount Carmel. Pàtàkùrò ń bẹ 1 and 2 yẹn àṣẹ wa lọ bẹ̀rẹ̀ standard 1. St. Paul's náà ni but Costain ló wà. So a máa ń rìn láti bùté Mẹ́ta lọ sí Costain ni. Nígbà yẹn mo kíní lè mi ń gbé Bọ́lá Street bùté Mẹ́ta, ibẹ̀ náà bí mi sí. Láti ìgbà yẹn ńgbà mo kúrò ń bẹ, mo lọ sí, kó má yà mí lẹ́nu àti kékeré mi mo máa ń ṣe àwọn nǹkan kan. Ó máa ń yà mí lẹ́nu tí mo bá gbọ́ ìlù níjọ́ Sátidé. Bàtà àwọn oníṣàngó máa kọjá, àwọn eléégún náà máa di òkété. Tí n bá ti gbọ́ báyìí, ó bá jẹ́ ẹ̀bà ni mo ń jẹ àbí rice or anything, tí n bá ti ń jẹ báyìí mo máa tẹ̀lé wọn. Ó lè jẹ́ sàlẹ̀ Èkó bí ṣe máa bá wọn lọ nìyẹn. Láti bùté Mẹ́ta. Láti bùté Mẹ́ta. Tí n bá wá ṣe tọ́kì náà kàn ṣe mí. Ìgbà mo ti cross bridge yẹn, Kata bridge yẹn, kàn ṣe mí pé wá ó máa ti jìnnà sílẹ̀, màá wá mú eré. Ṣùgbọ́n tí n bá délé, màmá mi á ti jókòó. Láti gẹ̀gùn. A máa wò. Mi ò wá mọ reason kò kí ń nà mí. Tó bá rí mi á ní ó ti dé. Lọ jẹun, Sátidé nìkan náà ni, Sunday mo ń lọ ṣọ́ọ̀ṣì. Àmọ́ lẹ́yìn ìgbà yẹn mo lọ sí Christ High School ní Mọ̀lété Ìbàdàn. Bẹ́ẹ̀ ni mo ti ka secondary mi. Ṣùgbọ́n láti ilẹ̀ wá ni mo ti ń kọ orin ní choir. Even wọ́n fún mi ní medal ní African Church. I was a soloist, treble singer gan ni mí. Ibẹ̀ mo ti ń kọ orin. Láti bẹ̀
mo rí i pé kò sí nǹkan tó wù mí ṣe ju àti máa dá àwọn èèyàn lára yá lọ. kí máa múnú àwọn èèyàn dùn. bẹ́ẹ̀ ni even nínú ilé máa pe àwọn èèyàn jọ máa ṣaago lójọ báyìí máa dẹ̀ bẹ̀rẹ̀ sí máa lùlù àwọn èèyàn dẹ̀ wá àwọn ará ilé wa wọ́n á pàtẹ́wọ́ wọ́n láìkí gbogbo ohun tí mò ń ṣe. láti bẹ̀ ìgbà mo kúrò ní school màmá mi ní kí ni mo fẹ́ ṣe ó ní dókítà ló ń fẹ́ kí n ṣe. mo ní dókítà ọ̀nà mi ò gba gbogbo bí tẹ̀ sọ yẹn mo bá sá kúrò nílé so mo jí £5 nígbà yẹn lọ́hùn. £5 yẹn mo wá kúrò nílé nígbà the first place tí ma kọ́ lọ Regal cinema ló ń pe Regal ní Èbúté Mẹ́ta nígbà yẹn ó fèsì Denton police station. mo wá lọ bẹ̀ wọ́n ti paná bàbá wo Indian film ní black and white inú mi ń dùn gan-an ó wá kóbi tí máa sùn gbàǹbá kúrò ńbẹ̀ mo ti jí owó ńlé mo wá wò ń bò ní máa gbà ó ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi sọ pé irú nǹkan báyìí dẹ̀ ló ń fẹ́ máa ṣe o òun fẹ́ràn iṣẹ́ eré báyìí nǹkan bí ṣe gbọ́ yẹn inú mi dùn mí ò sọ̀rọ̀ ṣẹlẹ̀ báyìí tán náà báyìí wá ẹ̀lẹ́ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní ẹ̀ ó lóun láìkí eré gan bó lẹ́ ń gbé ó ní Pedro ní Bàrígà ó lé mi ń kọ́ mo ní mi ò níbi tí mò ń gbé ó ní kí n máa ká lọ. ẹ jọ ọmọ ọdún mélòó ni ẹ tó nígbà tí gbogbo ilé ìṣẹ̀lẹ̀. nígbà yẹn mo wà bí wọn bí ọmọ ọdún kí ló ń pe 17 gbà yẹn. ọmọ ọdún 17. mo ti wà ńgbà yẹn so mo bẹ̀rẹ̀ sí gbé ọ̀dọ̀ arákùnrin yẹn ìgbà yẹn òun ń ṣe labourer ní ECN tó ń pè ní NEPA. ẹni tẹ́ ẹ mọ̀ rí tẹ́ ẹ mẹyẹ tó ṣú. iṣẹ́ tí mo fẹ́ ṣe ló gbé mi débẹ̀ wọ́n wá ń wá mi káàkiri wọ́n lẹ pépà lẹ́wọ̀n bá ti máa mọ́jú èmi gan máa fàya wá díjọ́ kan ṣá máa ń ṣe practice ní iwájú ìyá ẹni ẹ̀ ń ta ògógóró so bẹ́ẹ̀ mi bá ń ṣe eré tí mò ń kọ́ àwọn èèyàn léré irú àwọn ọmọbìnrin tó ń rìn káàkiri nígbà yẹn mo kó wọn jọ akọ́ wọn lórin kọ́ wọn ní eré nígbà wáyà mo wò pé kí ni yóò ní máa lọ báyìí torí inú níbí ni gan-an fi lé mi kúrò ńbẹ̀ yẹn ohun tó ń sọ ni pé wọ́n fẹ́ràn mi ládùúgbò yẹn ju ẹni tí mo wá bá lọ kòbókò wọ́n fi nà mí jáde níjọ́ táwọn yìí ẹ lò tó bí oṣù mélòó ńbẹ̀. mo lò tó ọdún kan àbọ̀ níbẹ̀ mo kúrò ńbẹ̀ mo wá wò pé mi ò lè lọ ilé báyìí mo fẹ́ lọ ó dọ̀dọ̀ Ògúndé. bàbá wa Hubert Ògúndé. so Noble Street yẹn mo ń gbé inú ẹ̀fọn ńbẹ̀ ni mo ń sùn mo wò pé ìjà abẹ mo fẹ́ jẹ́ kèmi náà lè mọ̀ fúnra mi mo ti ju gúrùpù mi lẹ̀ gbogbo wọn ti scatter so mo ní jẹ́ n kú tún lọ síbí báyìí nígbà mi ò lè lọ ilé wọ́n wá bẹ̀rẹ̀ sí ránṣẹ́ pé wọ́n máa ti gbúrò mi ní ibi báyìí báyìí pé kó wálé o kì í ṣe ṣàpadà sílé ni ṣé tó ń wọ̀n ẹ̀ ń ṣe nìyẹn mo ní bẹ́ẹ̀ ni tó ń tẹnu ẹ̀ Festac dé ní 77 wọ́n pè mí ní University of Lagos mo lọ ṣe audition wọ́n mú mi gẹ́gẹ́ bí ìkànnì àwọn òṣèré Festac ńgbà yẹn mo ṣeré yẹn wọ́n wá náà fẹ́ dá ibì kan lẹ̀ tó ti máa ṣe àṣà àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ní University of Lagos mo jẹ́ kan náà tó bẹ̀rẹ̀ ẹbẹ̀ ṣùgbọ́n kó tó dìgbà yẹn kí n tó dúró síbẹ̀ yẹn mo ní àwọn ẹgbẹ́ oníjó mo wà lára àwọn màá fẹ́ jẹ́ kejì ní ìlú yìí ní Nàìjíríà tó bẹ̀rẹ̀ professional dance troupe tó máa san owó kó tó dípa wá ṣeré fún ẹ tó ń san owó lé lórí so there's one group ńgbà yẹn màá rántí ó wà ní Cemetery Street ọkùnrin ń gbé Cemetery Street èmi àti ẹ̀ la jẹ́ professional dance troupe ńgbà yẹn tá à ń gbowó wá fún wa lówó ká tó wá ṣe performance fún ẹ so láti bẹ̀ pẹ̀lú Unilag tí mo wà ìlú òyìnbó yá ní 1979 mo lọ sí Germany gba tí màmá mi gbọ́ pé mọ́ mo máa ń travel ó ní what iṣẹ́ yìí lè gbé yín lọ ìlú òyìnbó mo ní mọ́ mo ń gbé yàn lọ ìlú òyìnbó mo ń ṣe eré mi náà ti di ará ìlú òyìnbó she was so happy so mo lọ sí ìlú òyìnbó àti gba ẹṣá ìlú òyìnbó bẹ̀rẹ̀ sí mo bá Ṣàgàrí travel mo bá àwọn president mo ti represent Nigeria on so many occasions because mo ń teach ijó mo ń kọ́ ijó mo ń lu bàtà mo ń lu dùndún mo dẹ̀ ń jó méjèèjì àwọn jó òbílẹ̀ gan-an ni èmi fẹ́ràn láti máa jó láti máa kọ́ yẹn mo ti lọ kọ́ wọn ní Germany wọ́n fún mi scholarship ní Germany mo lọ sí Italy I was in Russia I was in South America Brazil Mexico I was in Australia. lọ́rọ̀ ọjọ́ yìí náà ni. mi ò rántí àti acting àti jó ni. But to cover it all láti ṣe gbogbo ẹ̀ finally mo lọ sí University Ilé-Ifẹ̀ Wọlé Ṣóyínká ni head of department nígbà yẹn. kí ni kọ́tẹ́ lọ kà níbẹ̀. ẹ ṣe nígbà mo rí pé actor
ògbóǹtarìgì ni mí dance mi ò mọ̀ drama afẹ́kọrin kí ló kù directing ló kù so I read theatre and film directing ní university so tí mo ṣe nìyẹn lẹ́yìn yẹn mo ṣe iṣẹ́ kan ní University of Lagos àwọn German wọ́n tún fún mi scholarship lọ Germany West Berlin mo tún lọ ṣe course níbẹ̀ àtìgbà yẹn. ó ga ṣé mo pé ìgbà tí mo máa sọ lẹ́ẹ̀kan mo ní ẹni tí mò ń gbé bọ̀ wá sórí ètò lénìí ẹni tó wá bá wa lálejò lénìí wọ́n ń ṣe ẹni téèyàn fọwọ́ rọ́ sẹ́yìn ẹ̀yin náà ṣáà ti ń gbọ́ ọ̀rọ̀ yìí pọ̀ ẹ má lọ bì kankan nítorí pé kí ni Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá wa àwọn olólùfẹ́ yín tí wọ́n ti ń bá yín bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ àwọn míì tiẹ̀ tún wà tó jẹ́ pé irú wa báyìí tá à ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe àwọn míì láwọn níbèrè tí wọ́n fẹ́ bí yín àwọn tí wọ́n dẹ̀ fẹ́ gbóríyìn fún yín náà àwọn yẹn náà wọ́n wà ń bẹ̀. Abala tá a wá gbé kalẹ̀ fẹ̀yìn àti wọn òun la fẹ́ wọ̀ báyìí òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kò ẹ jẹ́ aṣojú abẹ ń kò. Orúkọ mi ni Mrs. Bọ́lá Tanímọ̀wò Yẹmí Rẹ̀mí ni mo fẹ́ béèrè àti Mr. Kọ́ran àti ìjọ rí wọn papọ̀ nínú eré rí tàbí kí nìdí tí wọ́n fi ṣeré papọ̀. ẹ ṣe ẹ surprise eléyìí tó jọ mí lójú ó yà mí lẹ́nu Ọlọ́run máa ràn yín lọ́wọ́ irú àwọn tá à ń fẹ́ rèé Kọ́ran èmi ni mo fi sínú iṣẹ́ eré àbúrò mi ni ọmọ ìyá ọmọ bàbá bàbá kan ìyá kan ló bí wa. ipò wo lẹ́yìn wà ipò wo làwọn wà. lẹ́yìn mi ó kó àwọn èèyàn méjì kó ṣe tó kàn òun. kó tó kàn àwọn. Yes. Ìgbà tí mo bẹ̀rẹ̀ sí lọ sílùú òyìnbó Òṣùmàrè jẹ́ ọ̀rẹ́ fún mi ó dẹ̀ jẹ́ ẹni tí a close gan tí n bá ń travel n bá ra bàtà wa jọ ń wọ bàtà tí n bá stiletto là ń wọ̀ ń gbà yẹn tó máa ń ní gold mú báyìí stiletto yẹn so bá ra tèmi màá ra tiẹ̀ tó náà bá ra tèmi. Mo wá di time mo wá wò pé mi ò ní lè máa ráyè wá sí rìhásà ọ̀dọ̀ ẹ mọ́ bọ̀ mo lábúrò kan bí n ṣe fòun síbẹ̀ nìyẹn ó wá ṣe eré kan Aláàfin Kànràn ibẹ̀ lórúkọ yẹn ti jáde torí èmi ò ráyè láti máa lọ síbẹ̀ mọ́ but once in a while tí n bá dé láti travelling máa lọ síbẹ̀ máa lọ kí wọn inú mi dẹ̀ dùn bó ṣe ń lọ. Now coming to the question tó ń béèrè a máa ń ṣeré papọ̀. irú Báṣọ̀run Kúrúnmí èmi mo direct ẹ̀ mo dẹ̀ wà nú ẹ̀ mo ṣe Aláàfin nú ẹ̀ jẹ́mọ̀ a máa ń ṣeré ṣùgbọ́n kò ń ṣe gbogbo ìgbà ọ̀nà wa ń papọ̀ most of the time because there is no sentiment in this business. Tí n bá ń ṣiṣẹ́ kan tí n bá ní ìdí ẹ̀ máa sọ fún ó yá wá iṣẹ́ kan ẹ̀ tí ò bá kan kò ní láti wá ṣùgbọ́n tó bá kùn náà tó bá ní iṣẹ́ á pè mí ẹ̀gbọ́n ẹ má bá mi ṣe nǹkan báyìí o èmi náà lọ máa bá irú nǹkan báyìí tó ń ṣe tán ní ìsìn àjọkọ ni àtúnṣe ẹ̀kọ́ mi ìsìn tó jẹ́ tiẹ̀ so àjọ máa ń gbé nǹkan sí ẹjọ́ wà papọ̀ náà ni ẹjọ́ ń ṣe ni ẹ jẹ́ àtúpadà síjú abẹ. Orúkọ mi ni Ọ̀jẹ̀ngbẹ́lẹ̀ Oyindamola Bashir mo ń sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun níjọba ìbílẹ̀ Iléṣà so mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Yẹmí Olúrẹ̀mí fún iṣẹ́ takuntakun tó ń jẹ́ Ẹ̀gbọ́n Kànràn kí Ọlọ́run ọba kó máa bá ń bùkún wọn àlékún ọlá àlékún oore kó máa jẹ́ tiwọn. àwọn yẹn wọ́n gbóríyìn fún yín ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìbéèrè eléyìí ó wá láti ọ̀dọ̀ arábìnrin Kẹ́mi Adélájà wọ́n ní pé ṣé ẹ ní ẹgbẹ́ tẹ́ ẹ dá sílẹ̀ báyìí tẹ́ fi ń kọ́ àwọn ọmọ ní eré ṣíṣe. ẹ ṣe bẹ́ẹ̀ ni mo ní CACOS là ń pè nígbà tí mo wò lọ rẹpẹtẹ mo rí pé àwọn ẹgbẹ́ oríṣiríṣi ló wà à ń dá owó sínú ẹgbẹ́ kí ni àǹfààní tá à ń jẹ láti inú ẹgbẹ́ yìí èyí tèmi wá ṣe ni pé mo wá pè wọ́n wá eléyìí tá a fẹ́ ṣe yìí láti ran ara wa lọ́wọ́ ni kò sẹ́ni tó máa ràn ẹ́ lọ́wọ́ o ìwọ fúnra ẹ ló máa ràn ẹ́ lọ́wọ́ wàá san díù ẹ tó bá san díù ẹ ṣẹ́rí díù yẹn bó bá fẹ́ ìrànlọ́wọ́ ní ìjọ iwájú wàá mú èèyàn wá tó máa dúró fún ẹ á sáìn fún ẹ torí tó bá dá padà àwọn tó kù náà ń dá díù sí wọn àwọn náà lè gbà nínú kinní yẹn
then a wà ń cooperative cooperative tó wà ń bẹ̀ tó bá dáwó definitely you'll get something out of it fúnràn lọ́wọ́ ara wa ni so kì í ṣe pé mo kàn ń juwó síbì kan egbò àtúù tí o mọ ohun tó ń ṣẹlẹ̀ kí ló fẹ́ fowó olówó ṣe owó yẹn ẹ fi ràn ra yín lọ́wọ́ so ètò máa ń sọ fún wọn nìyẹn pé you are here to help yourself èmi ò believe nínú pé èmi náà ń dá màá dẹ̀ yáwó ẹjọ́ ṣé wọ́n ti yáwó tán tó kàn mí wọ́n bá ní kò kàn mí sorry sir bó bá kàn mí ẹ pè mí bó ṣe wà nìyẹn so mo ní ẹgbẹ́ tó jẹ́ pé àdásílẹ̀. kí lorúkọ ẹgbẹ́ náà. High Class Productions. Bàbá wa ní ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ẹ sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yín pé ẹ pinnu látọkàn yín wípé tó bá jẹ́ ìyà lẹ máa jẹ nínú ẹ̀ kẹ́ ẹ tó jọrọ̀ ẹ ti ṣetán láti ṣe. ìyẹn fi yé wa pé ẹ̀rùn pa ẹ̀rùn ẹsẹ̀ sí inú ẹ̀ ni. lọ́dún tẹ́ ẹ wá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti ní ìsìn nǹkan tó ń ṣẹlẹ̀ nídìí iṣẹ́ tíátà yìí ṣé ká ní pé ìdàgbàsókè ń lọ sí i ni àbí ìfàsẹ́yìn ló mú wá. ẹ má jẹ́ àtànra wa èmi ò rí dàgbàsókè kankan. lọ́nà wo. ẹ ṣe nítorí olúkàlùkù ló ń du tara ẹ̀ sìn olórí kò fẹ́ kí ọmọ ẹ̀yìn kó gbérí olórí gan ń ta àwọn ọmọ ẹ̀yìn fún àwọn tí ò yẹ kó ta fún. in tí olórí dúró fún ni láti protect interest àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ àmọ́ ní ìsìn wọn á tún fi orúkọ àwọn tó wà lẹ́yìn wọn á tún fi lọ gba owó ń bò mí. tán bá wá dé a máa jọ lọ bí báyìí báyìí ni a ní irọ́ orúkọ báyìí la lò tá a fi gbowó yẹn kó kán ẹ̀yìn bí wọ́n jọ struggle wọn jọ lọ bẹ̀rẹ̀ kò dáa rárá. Secondly, a sọ̀rọ̀ pẹ̀lú one voice torí ẹ̀ lè mi ṣe ní mi ò join in association kankan a fi ohun kan sọ̀rọ̀ eléyà ní kinní kan Association of Nigeria Limited tọ̀wọ́n ní Karimu Kọ̀tún international company and EG for example kinní kan mélòó la fẹ́ ní America wà ń bẹ̀ they have their association London wà ń bẹ̀ ní Britain wọ́n ní tiwọn kí ló dé tá a lè ṣe tiwa ó mì ń pé ìwà wọ̀bìà tí ò bá tí ì kúrò lórílẹ̀‐èdè yìí ó ti affect gbogbo everybody o so olórí yẹn kò jẹ́ kí àwọn ọmọ ẹ̀yìn gbé rárá ó máa ń dùn mí máa rẹ́ lómi tó ti ṣe tíátà tó yẹ kó máa look good tẹ́ bá pàdé ẹ fẹ́ lè sunkún fún kí ló dé ẹ̀yin tẹ́ dẹ̀ wá wájú ń bẹ̀ ẹ̀ ń gbádùn inú yín dùn ẹ̀ ń ṣe yàlà ẹ̀ ń ṣe yòlò ẹlòmíì tí ìdá spoke kẹ̀kẹ́ rà ó dẹ̀ ti ń ṣe tíátà láti 1956 tó bá pàdé ẹlòmíì báyìí so Haggard wa máa wo pé kí ló ń ṣẹlẹ̀ èmi àwa nígbà bá kú ọbẹ̀ máa ní ìwọ Ọlọ́run ó máa ṣe àbíṣe yìí náà kọ́ mò ń ṣe ni tí mo kọ́lé tí mo ra mọ́tò tí mo rán ọmọ lọ sí yunifásitì ṣé mọ̀ kò sórí méjì níbì kan bàbá ṣe bẹ́ẹ̀ di wa bẹ́ẹ̀ la máa bá àwọn wọ̀nyí o tá à ń sọ pé wọ́n look Haggard yìí gbogbo ayé wọn náà fi sin tíátà but at the end kí ni géènì wọ́n sì wá o ìmí ìwọ̀n bá máa kú tán ẹjọ́ ẹjẹ́ á dáwó lágbájá síkì lọ sí Ọlọ́run níjọ́ dárú ẹ̀ fún mi láéláé àmì àti mi. kàn máa sọ pé wọ́n máa dáwó káàkiri kí ló dé tẹ́ ẹ̀ ní foundation kan for artists pé nǹkan lè ṣẹlẹ̀ sí èèyàn àbí kẹ́ lọ into insurance tó bá ní kàn ṣe insurance lẹ́yìn tó bá ti dáwó ibi tẹ́ ẹ gbọ́ mọ́ ni mo máa ń gbọ́ oríṣiríṣi kò dẹ̀ múnú mi dùn ọmọ ní àlọ́wájú kankan we are still stagnant. àmọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gẹ́gẹ́ bí àgbà òṣèré tẹ́ ẹ dẹ̀ ní ẹ ti lọ káàkiri ẹ ti rí bí wọ́n ṣe ń ṣe ní òkè òkun tó fi ń dán mọ́rán àwọn ìgbésẹ̀ wo lẹ́yìn gan gbé láti rí pé kí n má kàn jókòó kí n máa wò ó ti da fẹ́mi mi kò sí ìtó kàn mí pẹ̀lú tẹnìkejì àwọn ìgbésẹ̀ wo lẹ́yìn gbé láti lè tó kó yẹ. ẹ ṣe ṣẹ́rí nílùú ìmọ̀rí kinní kan èmi ò sínú if you can't beat them to join them èmi ò ní join wọn láéláé màá sọ ìtìǹbà kíní yóò dà wọn ò tiẹ̀ fẹ́ kó sọ wọn ò fẹ́ kó correct gbogbo youths tó wà ń bẹ̀ wọ́n rán ẹ̀ tí wọ́n ní pé wá o bá ṣe ń bá nǹkan wa lọ nìyẹn o ẹja máa bá lọ bẹ́ẹ̀ o tí ò dẹ̀ gbọ́dọ̀ máa rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tèmi ṣe dá kákọ́s tèmi sílẹ̀ kó jẹ́ àwòkọ́ṣe
fún àwọn mi láìpẹ́ láìsọ̀rọ̀ ìtinú bóyá in a year's time àwọn tó kọ́ àlọ́ sọ fáwọn èèyàn ta pé ẹ wá àwọn òjìyà ń bí tá a wà o báyìí la ṣe ń ṣe ara ìgbésẹ̀ tí mo gbé nìyẹn torí o lè lọ síbẹ̀ o bá sọ̀rọ̀ o bá lóò máa sọ anything ibẹ̀ ni ẹ kọ́ lẹ̀ mo bá ti ń kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ló dó sí kò sí any action tó máa tẹ̀lé so kì í ṣe pé àìmọye èèyàn tó ti gbé gbèsè but ìgbésẹ̀ ó gbésẹ̀ náà ni kò sí nǹkan kan tó máa happen lẹ́yìn ẹ̀ tí ò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ so èmi try tán bá pè mí ní ìsìn àwọn Yorùbá wọ́n ń pè mí mo ń bá wọn ṣiṣẹ́ wọn English ni máa ń sábà ṣe but most of the time tán bá pè mí ẹ̀gbọ́n ẹlòmíràn tí ẹ̀ ń sọ pé ẹ̀rù ń bà wọn pé tí wọ́n máa pe Yẹmírẹ̀mí owó ńlá ní náà máa béèrè èmi mò ń sọ pé ìwọ pè mí náà kó bá mi sọ̀rọ̀ mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn just call me ìgbà míì I'll tell you for 6 months mo wà nílé láì ṣiṣẹ́ tí ò ṣiṣẹ́ but ọmọ yìí sọ pé gbogbo ara kìkì iṣẹ́ níbi ṣe wà yìí tí n bá ń kọrin lọ́wọ́ báyìí wàá Robinson ní Adé ló ń kọrin. ṣé lóòótọ́ oh yes I have a band. ẹ kọrin díẹ̀ fún bẹ́ẹ̀ ṣe jókòó yìí. ẹ fẹ́ gbórin. ó yá mo fẹ́. mímọ́ 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 Olódùmarè bàbá o dàdàdàdà tí wàá dọ̀wọ́ rẹ̀ bam ayé lọ dédìdé pa odò bírípò kò síṣẹ́ o padà bàbá kò sì tún sóúnjẹ sáré 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 wá pàdé bàbá Elédùmarè sáré tètè wá pàdé bàbá wá gbàkóso. èyí tẹ́ ẹ kọ ẹsẹ̀ èpò pọ̀ nísinsìnyí ni o. kò sí bí bẹ́ẹ̀ ṣe jókòó yìí. kò sí bí tó ti ń bá aláàbò mò ń play ní wedding mò ń play ní burial mò ń play ní so I have a big band. ọ̀nà kan wọ́jà. àbí gbogbo ẹ̀ náà ẹ̀ mọ̀ pé no art náà. inú ẹ̀ ni o gbogbo ẹ̀ so pọ̀ mọ́ra wọn ni. so tí n bá ti wà ní location idán lọ lóríta ijó ń lọ gbogbo ẹ̀ n bá máa bẹ̀rẹ̀ show n bá ijó máa kọ́ fi bẹ̀rẹ̀ àti tí a gbogbo area lọ gbogbo everywhere kó tó di pé ohun ṣe gbẹ̀rẹ̀. ẹgbẹ́ yẹn ó ti tó ọdún mélòó tẹ́ ẹ dá sílẹ̀. ṣé ti band. ẹgbẹ́ tẹ́ ẹ dá kákọ́sì tẹ́ ẹ dá sílẹ̀. mo ṣe dálẹ̀ nígbà mo rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo lọ sí ibì kan nígbà tán kó ẹgbẹ́ tuntun tán kó jọ mo lọ síbẹ̀ mo try pé ká change mo rí pé ó dàbí ìgbà téèyàn ti di ẹja gbígbẹ ni tó bá ṣe báyìí á kán ọmọ ẹni ó tó gẹ ọmọ lẹ́fì about a year ago. ẹ ṣé bàbá wa gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Yẹmírẹ̀mí ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látẹnu wọn yìí ṣé ìbéèrè míì wáyé wà tẹ́ ẹ fẹ́ bí wọ́n ẹ máa wo nọ́mbà àti àdírẹ́sì tó ń hàn ní ọwọ́ lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín ó ní kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí bàbá ikú ò ní pa yín àrùn ò ní gbé yín dè mo mọ̀ pé tá a bá tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ wa ní ihò. a ò máa wá. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. ṣóńgbà lára ẹ ó ń dún lára mi ezego lára mi o lè lo ATM lára mi. My people ọmọ ilé yóò ríṣẹ́ fẹ́ mi ẹ̀dẹ̀ ń wo Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ ètò tẹ́ ká máa wò léléyìí ẹ má ṣe ń jẹ́ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ àràràràrà òróróróró. bàbá wa ẹ̀yin àgbà náà lẹ́ni pé tá a bá rí ọba à á mọ̀ pé ọba ni ó ní àwọn nǹkan kan tá a fi máa mọ̀ pé ọba nìyí bójú olóyè náà ni à mọ̀ pé ẹnì yìí kì í ṣèyàn lásán èmi rí àwọn àmì ní ara yín báwo wá ló ṣe jẹ́ ṣé ẹ joyè ni. ẹ ṣe ẹ rí bí ara bíi tí iṣẹ́ gbé mi lọ káàkiri rè iṣẹ́ eré nígbà tí mo sá kò nílé yẹn. bẹ́ẹ̀ lọ́dún náà lọ. ọ̀dọ́mọkùnrin kan wà ládùúgbò yẹn
mo pe ẹgbẹ́ yẹn ní baba Dani and his Awada Kebuyeri ọkùnrin yẹn ló ń ṣe ọmọ mi Zaccheaus Adeleye lórúkọ ẹ̀ àró òun ni olórí ìlú péjú tuntun ó wá rìn ìjọ kan la bá pàdé captain ló máa ń pè mí captain ojú yín rèé mú báwo ni mo mà rí lẹ́ka àró kọ́kọ́ ó ní ẹgbẹ́ra báwo ni ibo ni palace wọn ní àdúgbò yín bíbá ẹ̀ náà ni náà gbogbo ẹ̀ ó jókòó ní area wa ṣàdédé mo kàn rí lẹ́tà láti Lagos State kìnnà chieftaincy and kìnnà wọn pé wọ́n fún mi lóyè aṣíwájú ìlú péjú tuntun mu èmi náà bẹ́ẹ̀ ṣé ká tó fi yẹn tó a sì ń retí ìtàbẹ́kúta ni o tèkó ti aṣíwájú ìlú péjú tuntun mo ní ẹ ṣé o kọ̀ọ̀kan aṣáà ṣe oyè yẹn bí aṣíwájú ìlú péjú tuntun ni aṣíwájú ìlú péjú tuntun bẹ́ẹ̀ oyè náà dẹ̀ mọ́rí lágbára Ọlọ́run láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yìí bó tilẹ̀ jẹ́ pé ẹ ti lọ sí òkè òkun ní àìmọye ìgbà nǹkan kan àmì kan tí mò ń rí ní ara yín òun ni pé ẹ gbàgbé ìṣe àṣà àti èdè Yorùbá àwọn aláìgbàgbọ́ kan àwọn aláìmọ̀ kan wọ́n ní èdè yìí ipò máa tó lọ sí ìparun láìpẹ́ ṣé ẹ̀yin náà gbà. ẹ ṣe rí nígbà mo lọ sí Brazil àwọn ọmọbìnrin tí mo kó lọ jẹ́ 12 àwọn ọkùnrin 14 a wá múra ìṣẹ̀dálẹ̀ lọ ni torí Yemọja mo gbé lọ sí Brazil àwọn yẹn dóṣù àwọn obìnrin ṣe irun wọn torí oṣù 3 la lò ń bẹ̀ irun yẹn dẹ̀ láti last oṣù 3 ní gbogbo irun yẹn owó ẹyọ àti ṣẹ́ṣẹ́ fún ló wà ń bẹ̀ ṣé ẹ mọ̀ pé báyìí bọ́ọ̀lẹ̀ nù plane báyìí èmi gbé kíní ṣàwòrò kan dání torí a lè gbé wọ wọn fẹ́ ká gbé wọ inú abẹ́ plane so mo gbé dání ni mo kàn ṣe ní kí n tiẹ̀ fi kan là á fi ṣẹ́rẹ́rẹ́ mo dẹ̀ rí gbogbo àwọn tó wà ní airport wọ́n dẹ̀ kúnlẹ̀. nílùú Brazil. oh yes wọ́n kúnlẹ̀ mo wá sọ fáwọn ọmọ mi ẹ̀dùn nǹkan kan ṣẹlẹ̀ níbí o wọ́n láwọn náà ń wo sákìlọ̀ ẹ wá ẹ ṣáà máa lọ bẹ ṣe ń lọ yẹn ẹ má gùn ẹni mi ò ń ṣe babaláwo eré mo wá ṣe ń bí o ṣe nígbà ó débì kan tí gbogbo wọn á wo mo ní ẹni bá rẹ́rìn ó gbé wọ́n ní ẹni bá rẹ́rìn ó máa dáràn o wọ́n ní ẹ̀rí pé mo dé babaláwo bá ṣe ṣe ni tá a fi jáde ní airport yẹn wọ́n kúnlẹ̀ wọ́n yẹn rí wa nípa àwọn oníṣẹ̀ṣe dé àwa ní Yorùbá máa parẹ́ bá a bá ṣọ́ra òyìnbó á gbà lọ́wọ́ àwọn á bẹ̀rẹ̀ sí máa wá kọ́ wa. ṣe ráì wọn á wá kọ́ wa ní àṣà wa. ṣe rí Yorùbá kò sí ìlú tó dé tó rí Yorùbá wọ́n gba yìí ọmọ Yorùbá gba yìí lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọ yẹn ká gbé ogbe orí wa ká gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀. mo like Yorùbá torí wọ́n simple wọ́n máa sit down look ni Yorùbá ò gbọ́dọ̀ bínú. bẹ́ẹ̀ni. Ọlọ́run kẹwàá ó fún wa lágbára ẹ̀sùn wa láti wà careful. Ọlọ́run tó fi wá jẹ́ olórí ni wá kàn ń tanra wa ni olórí Yorùbá wọn máa jẹ́ kò lè parun. àmín dear sister Yorùbá ò lè parun. ìdí tá a fi gbé abala tèmi àti yín fẹ́ wọ̀ tá a fi gbé kalẹ̀ nìyẹn láti lè máa dára wa lẹ́kọ̀ọ́ láti lè máa ní ìmọ̀ kún ìmọ̀ nípa èdè àṣà àti ìṣe Yorùbá. abala yìí là ń pè ní ṣòláyà ó ní ìbéèrè tèmi máa ń bi gbogbo àwọn tí wọ́n bá wa lálejò àmọ́ ẹnu mi ò tiẹ̀ gbà á láti bi yín bẹ́ẹ̀ ṣe jókòó yìí àbí kí n béèrè. ẹ béèrè. ẹni ń béèrè. ẹ béèrè. wọ́n ní ń béèrè o. ẹ béèrè. bàbá wa gẹ́gẹ́ bí ẹ ṣe ní kí n béèrè mo wá fẹ́ bi yín wípé. ẹ béèrè ẹ béèrè ẹ kò sí fòyà. ṣe láyà. mo láyà. mo láyà. ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti ìbéèrè 10 ló wà nínú ẹ̀ 3 lẹ ní àǹfààní àti mú 3 tẹ bá mú yìí ẹ dá àwọn olólùfẹ́ yín lóhùn tí ń bá kà fún yín ó ti yá. kíákíá ni. bẹ́ẹ̀ni kíákíá ni 3. ẹ jẹ́ gbójú kúrò báyìí ṣé 3 ni kí n mú. ẹ mú papọ̀. ok má lọ dúpẹ́ mo ṣòjòrò ẹ rí pé mi ò wo bẹ̀ méjì ni àbí. ẹ má tù ẹ àfẹ́rẹ́ mò ń wò nítorí ó tóbi mo ṣe ń wò pé. ẹ ṣe.
mo láyà o. ẹ láyà o. wàhálà wà o. ìbéèrè ìkẹta tó jẹ́ àkọ́kọ́ tí wọ́n bá fi ṣìgìdì pàrokò sí èèyàn kí ni ó túmọ̀ sí? ṣìgìdì ìyẹn le díẹ̀ ó le díẹ̀ ẹni tó fi ó pé méjì. ẹ jẹ́ àbọ̀. ṣìgìdì míì wà tó bá fi pàrokò síyàn ó lè jẹ́ dídára lọ ṣùgbọ́n ohun tí ṣìgìdì wà fún gan iṣẹ́ burúkú gbà ni tí ṣìgìdì wọ́n lè rán ṣìgìdì lọ sílé èèyàn bóyá wọ́n ní kó lọ fìyà jẹ ni o àbí kó lọ ṣe nǹkan kan bẹ́ẹ̀ àbí kó dá nǹkan kan rúnú ilé yẹn ṣùgbọ́n èmi wà náà bá ṣe ní akọ la ní abo ò lè mi sọ pé ó pé méjì bẹ́ẹ̀. ara àwọn iṣẹ́ tí wọ́n lè fi ṣìgìdì ṣe nìyẹn àmọ́ eléyìí tí wọ́n bá fi pàrokò ṣé mọ̀ pé tí wọ́n bá pàrokò síyàn wọ́n á fún èèyàn kan kó lọ fún ẹnì kan ẹni tó lọ fún yẹn ó ń láti mọ ìtumọ̀ ṣìgìdì yẹn tó bá jẹ́ ṣìgìdì náà fi rán èèyàn sí ẹni yẹn kí ni ó túmọ̀ sí? ni mo ṣe ń sọ pé ó pé méjì tó bá jọkùnrin ẹ mọ̀ pé ṣìgìdì oríṣiríṣi fọ́ọ̀mù ni ló wà àrokò ó lè jẹ́ líle ó dẹ̀ lè jẹ́ èyí tí kò le òun lè mi ò wá mọ́ ètò lè jẹ́ gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ fẹ́ fi ọgbọ́n àgbà ẹ fẹ́ fi tì mí sí ẹ̀gbẹ́ nípa àlàyé tẹ́ ẹ ṣe àmọ́ kò ń ṣe bẹ́ẹ̀. ṣé mo ní tí mo sọ bẹ́ẹ̀ ni pé àwọn àgbà tó jẹ́ babaláwo àbí wọn bẹ́ẹ̀ náà lè mọ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú babaláwo ṣìgìdì ni nǹkan tó túmọ̀ sí òun ni pé onítọ̀hún ó ti ṣeré ẹ̀tẹ́ bíi ṣìgìdì ẹ dẹ̀ mọ̀ pé tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kán gbé òun lọ sí odò lọ wẹ̀. bọ̀ tó dò kan náà gbé lọ. wọ́n fi ránṣẹ́ ni wọ́n ń jẹ́ kó máa yí ẹnìyẹn pé ó fẹ́ tẹ́ o. ẹ ṣe. ẹ ṣe gan mo tún kẹ́kọ̀ọ́ kan bí lẹ́yìn nìyẹn. ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ìfẹ́. bẹ́ẹ̀ni Yorùbá ti ẹ̀gùn ni. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ ìkejì tí wọ́n bá fi ewé gbégbé àti awọ ológbò pàrokò sí èèyàn kí ni eléyìí túmọ̀ sí? ewé gbégbé àti awọ ológbò ìyẹn ga o ìyẹn ga díẹ̀ o ewé gbégbé pé kó pẹ́ láyé kọ̀yìn àbí kó gbé kó wà títí láyé ológbò awọ ológbò yẹn bóyá fún longevity or something àbí fún ẹ̀mí gígùn àbí kò ń ṣe òun. kì í ṣe òun. that's right. kì í ṣe òun. nǹkan tí ìyẹn túmọ̀ sí ni pé ẹni tí ó súnmọ́ ẹni tí wọ́n pàrokò yẹn ránṣẹ́ sí ó wà ní orí ìdùbúlẹ̀ àìsàn bẹ́ẹ̀ ni wípé kó wá tètè kó máa bọ̀ láti wá. ṣe rí pé Yorùbá ní wọ́n ní ọgbọ́n oríṣiríṣi báwo lèmi ṣe máa ronú lọ sí ibi tí ẹ̀yin ro ọ̀rọ̀ yẹn lọ. ní ayé àtijọ́ àṣà ni ó ní àwọn ṣé wọ́n pé ẹ̀yin náà lẹ́sẹ̀ pé Yorùbá dùn gan gbogbo nǹkan tí wọ́n bá ṣe gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ ló ní ìtumọ̀. bẹ́ẹ̀ni ìyẹn wà. kò sẹ́rọ̀ ayélujára kò sẹ́rọ̀ bánisọ̀rọ̀ kò sí àgbéléwò wọ́n dẹ̀ láti jẹ́ kí wọ́n gbọ́ nǹkan ẹlòmíì lè ti wà lókèrè nílé nǹkan kan ń ṣẹlẹ̀ wọ́n á fẹ́ kó mọ̀. bẹ́ẹ̀ni. òun ni ayé ìgbà yẹn tí wọ́n máa mú ìwé tí wọ́n á fi sínú ìgò tí wọ́n á jù sórí omi á níbi tó ń lọ. bẹ́ẹ̀ni. gbogbo nǹkan tí Yorùbá bá ṣe ló ní ìtumọ̀. ẹ wá ní Yorùbá máa parẹ́ kó lè parẹ́. agbára lọ́wọ́ Ọlọ́run. kò jọ. ìbéèrè ìkẹjọ tó jẹ́ ìkẹta tí Yorùbá bá sọ wípé ó já kàìnkàìn ìbọtí kí ló túmọ̀ sí? já kàìnkàìn ìbọtí. àkànlò èdè ni wọ́n máa ń báyọ̀ sọ̀rọ̀ ẹ̀ kí ló wá ṣe tó já kàìnkàìn ìbọtí kí ni wọ́n sọ? kò gbọ́ràn ni ṣé kìí ṣe pé àìgbọ́ràn àbí nǹkan bẹ́yìn àbí kò kọbi ara sí tí wọ́n ń sọ fún. tí wọ́n bá ń báyọ̀ sọ̀rọ̀ wọ́n lè ní bàbá ẹ já kàìnkàìn ìbọtí kí ni wọ́n ń sọ? bóyá ọkàn ò sí níbẹ̀ ní táìmù tí wọ́n ń sọ̀rọ̀ yẹn ni kì í ṣòun skúùlù mo wá yìí o ó dà. nǹkan tí ó túmọ̀ sí ni pé kí
kí wọ́n fi gbígbọ́ ṣaláìgbọ́. ok kó má mú ọ̀rọ̀ yẹn ní. kó má fi ṣèbínú kó má mú ní líle kó ṣáà fi gbígbọ́ ṣaláìgbọ́. ok kọ̀ọ̀kan náà ni ó ní àwọn so space wà láàrin kọ̀ọ̀kan ìtumọ̀ ẹ̀yẹn tó bá gbọ́ àwọn ibì kan wà tó máa blọ́ọ̀kì àwọn ibì kan wà tó open so you are correct you are correct you are very very right. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí lẹ rí abala yìí síná. ẹ wo ṣe rí ìfà ó yẹ kí abala yìí lọ́tọ̀ program ni eléyìí nìkan ká má tiẹ̀ fi sọ pé nǹkan mi kò ṣe kọ́ Yorùbá ok olóyè ni mí nìsín tó bá joyè tán ẹ ṣe máa ṣe tutorials before kó tó joyè o kó máa ṣe tutorial yẹn lẹ́yìn yẹn wọ́n á sì tún máa fún ẹ ní àwọn lectures kò sẹ́ni tó mọ nǹkan tán torí ó lọ bẹ́ẹ̀ ni irú eléyìí ní ìsìn for 1 hour gan àwọn èèyàn máa jókòó tán máa ń bá ẹ̀rọ àti kíndá ni torí ẹnìkan torí ọ̀la kan ó yẹ ká máa fílẹ̀ fáwọn ọmọ wa àwọn eléyìí ní ìsìn mo ti tọ́jú ẹ̀ ní ìsìn kò lè lọ́mọ́ so it's a very beautiful. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Bàbá gbogbo ẹ̀ lẹ kọ́ mọ́ iṣẹ́ nígbà tẹ́ ẹ̀ ń kọ́ṣẹ́ ẹ kọ́ orin kíkọ ẹ kọ́ ọ̀rọ̀ sísọ ẹ kọ́ eré ṣíṣe ẹ dẹ̀ kọ́ ijó pàápàá àbí bẹ́ẹ̀ kọ́. ṣe rí tí wọ́n bá ní mo kọ́ máa sọ pé mi ò kọ́. ẹ kọ́. ní tí mo lọ yunifásitì ni pé láti lọ fún certificate. Abínibíni. Ìyá mi ń kọrin. My mother is 104 now. Wọ́n yìí wà láyé. Yes. Bàbá mi òǹkọrin ni tenor singer ni. Táwọn náà yìí wà láyé. Anglican church náà ó kú 25 years ago. Ẹ dẹ̀ ṣọwọ́ báyìí bí ẹni pàànà. Àná náà ni tàbí mo máa ń wò ó ṣe mọ̀ I so much love my dad àti màmá mi. So kíní yẹn wà. My grandfather was a magician in Abeokuta. Railway top official ni. Mi ò kó fọ́tò ẹ̀rí ó jókòó báyìí àwọn òyìnbó wà lẹ́yìn ẹ̀ ó la pátì báyìí ó cross ẹsẹ̀ báyìí pẹ̀lú suit. Wọ́n dẹ̀ ṣe jókòó láyé ìgbà yẹn ni ẹ̀rọ máa ṣọwọ́ báyìí. Yà mí tìkatìka ni wọ́n yà seriously ni. Ṣé mo rú nǹkan yẹn so mo ń wò pé láti bẹ̀ gbogbo wa ẹni tó tẹ̀lé mi obìnrin actress lòun náà òun àtàwọn òṣèré yìí Jọkẹ́mú ìwà nǹkan wọ́n jọ wà school ní university ẹni tó tẹ̀lé mi aeronautic engineer tó tẹ̀lé òun then Kọ́ran ìbejì lòun Táyé náà wà ń bẹ̀ so kì í ṣe pé ó wá bẹ́ẹ̀ gbogbo wa ẹ bá àwọn ọmọ mi ní ìsìn when they sing táwọn bá tú àwọn ọmọ mi sí ibà ìpóyè bẹ̀rẹ̀ orin o ẹ need láti lọ anywhere mọ́ so àjẹbí ni bó ṣe wà ní láti ilẹ̀ so kò ń ṣe pé bóyá mo certificate ọ̀hún ṣe wà yunifásitì. bẹ́ẹ̀ tí ì lọ gbà. mi ò gbà kí mo fẹ́ ṣe àní ká kọ́ mọ̀ nípa àkàwé ohun tí mo ṣe lọ nìyẹn. abala tí yóò kàn fèmí àti yín òun ni abala Gbajúmọ̀ ń jó kémi àti yín kájọ fẹsẹ̀ rájò ẹ bá ń gbóhùn sókè lọ́hùn. hàn pé ó wà nú ẹ̀jẹ̀. ẹ ṣeun jàre. ó ga àgbà ò tiẹ̀ wá nítán lórílẹ̀ lágbára Ọlọ́run a máa rí yín bá ẹ ní ṣubú dànù lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń lù báyìí a máa dùn ni. ijó tá a jó tán yẹn talent tó kọ. Ebenezer Obeni. kí ni wọ́n pe àkọlé ẹ̀.
Àràǹbádá. Àràǹbádá ṣó lólùfẹ́ yín ni wọ́n. Láti ilẹ̀ wá ni mo ti fẹ́ràn olóyè Ebenezer Obey because gbogbo àwọn orin tí wọ́n ń kọ ló nítumọ̀. Tẹ́ bá dẹ̀ tún wá wo other person the master guitarist King Sunny Adé tó bá jẹ́ firework ní stage kìíní gan ẹ mọ̀ pé àwọn wọ́n tún gbajúmọ̀ nù yẹn so olúkàlùkù ló ní ibi tó àwọn méjèèjì mo dẹ̀ láì gan. ẹ nífẹ̀ẹ́ sí ẹ ṣe ẹ gbà á. Bàbá ilé tiwa tó lọ báyìí. ṣá ti fẹ́ ṣe tán ni kò wù mí kí n lọ mọ́. kò tiẹ̀ wá hùn èmi gan kí n fi yín sílẹ̀. ó dàbí ká máa sọ lọ títí dọ̀la ni. nítorí mo tún kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ yín. ẹ̀yin náà tá bá dẹ̀ ń rí àwọn àgbàlagbà bíi tiyín báyìí tí ẹ̀kọ́ yìí tí wọ́n tún fi ń kọ́ àwọn èèyàn ó máa ń jẹ́ kí inú mi dùn ó máa ń jẹ́ kó rí mi wù ni. bí mo ṣe sọ lẹ́ẹ̀kan àgbà ò ní tán lórílẹ̀ ààbò Ọlọ́run á túbọ̀ máa dájú lórí yín láṣẹ lọ́wọ́ ẹ̀. láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín ní ẹ̀bùn yìí ìpè ẹ̀ ṣe ìpè àpè yín ẹ̀jẹ̀ wa níhò. ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics tí gbogbo èèyàn mọ̀ sí Alájà Shine àwọn náà wọ́n ní ká fún yín lẹ́bùn. MTN náà wọn ò gbẹ́yìn bẹ́ẹ̀ o oríṣiríṣi nǹkan òun ni wọ́n kó sínú ẹ̀ tí wọ́n ní ká fún yín tẹ́ bá ti wá sórí ètò mo fẹ́ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ìyẹn ní èjì mo fẹ́ kẹ́ ẹ gba àwọn aráalé ní ọ̀rọ̀ ìyànjú ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ pé Nàìjíríà bó ṣe wà yìí ó dáa ká má sọ mí àmọ́ ká ní sùúrù ẹ wo ẹ ṣáà gbà wọ́n lọ́rọ̀ ìyànjú kẹ́ tó máa lọ. ẹ ṣé lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó wà nídìí ètò Gbajúmọ̀ inú mi dùn lọ́pọ̀lọpọ̀ iléeṣẹ́ yín ò ní jóná òkè lọ́wọ́ yín máa lọ o bẹ́ẹ̀ náà ni Dúpẹ́ Cosmetics náà wọ́n ṣe o ẹ máa lọ síwájú sí o MTN ẹ̀yin náà ẹ tún máa lọ síwájú ní tèmi tí ẹ̀ ń lò ní tí mo ń lò ní ṣé wàá rí ọ̀rọ̀ Nàìjíríà ò ṣe Nàìjíríà kò sí ìlú tí ò ní wàhálà tiwọn tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ tiwọn àsìkò tiwa láwa yìí màá fẹ́ ẹ má jẹ́ ká máa bú àwọn olórí wa ẹ jẹ́ ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ká máa bú wọn rárá ẹ̀ẹ́dẹ̀ nígbà tí wàhálà bá wà báyìí ká kún fàdúrà lọ́pọ̀lọpọ̀ bá a sì ṣe ń gbàdúrà ká má ṣọ̀lẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ó gbójúlé ṣe rí ìwé ẹ̀rí yẹn ẹlòmíì gbójúlé tó jẹ́ pé 15 years àbí 20 years tí ò bá ríṣẹ́ a sì gbé dání pé at least mo ní certificate. ìtò yẹ kó bọ́ síta wọ́n tá a bá ń pé yà láwù á fi yà àyàsẹ̀ lé. wọ́n ṣe yà láwù ó bọ́ta ebi ń pa ẹ̀ wà nínú ilé. òun wò pé o kàwé oníwèé ẹ̀rí kan I have my certificate lọ jẹ certificate yẹ mo mọ̀ certificate mi lẹ̀ ń fẹ̀ torí mo mọ̀ pé n tó máa fún mi ló ń jẹ mi kan yẹn kí ló kà mo ka yunifásitì ẹ̀yin náà dé yunifásitì adẹ́nu ọ̀nà ọbẹ̀ rí ní tí mo fẹ́ sọ nípa yẹn ṣùgbọ́n ọwọ́ tí èèyàn bá ní ọwọ́ kì í tàn ní jẹ bó bá mú enímọ̀ eléyìí tó mú gbogbo ẹ̀pọ̀ nǹkan bó jákàrà ló ń dín wàá tà o. lọ́nà tó tọ́. yes bó jẹ́ pure water èèyàn á tà àwọn tá a fojú sí pé kinní kan àwọn ló ń tà jù. mo gbà ládùúrà pé ìlú wa báyìí ní ìsìn ó rí bẹ́ẹ̀ ni ó lágbára Ọlọ́run a máa jẹ ọ̀pọ̀ à ń jẹ ọ̀wọ́n báyìí ṣùgbọ́n a máa jẹ ọ̀pọ̀ láìpẹ́ láìsọ ìtì náà ká múra síṣẹ́ ká sì kún fún àdúrà. bàbá wa olóyè Yẹmí Rẹ̀mí wọ́n ti sọ ẹ̀ ní sọ̀rọ̀ tán láṣẹ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká kún fún àdúrà ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká ṣiṣẹ́ ká tẹpá mọ́ṣẹ́ tá a yàn láàyò pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo wa lájọ máa dé ilẹ̀ ìlérí. ní báyìí Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa dágbére fún yín pé sìmí títí ńkọ́ òun láwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sí ni títí kò dàbí ká bá ni délé ká bá ni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo yín pátá òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa kí ó tó wá di ọjọ́ míì tí màá tún mú ètò yìí wá fún yín Adédoyin ló ń dágbére pé láyọ̀.